ẹ kú ọrọ̀ ajé o àràjé jẹun o ẹ kú ọrọ̀ ajé ń bí o ṣàlàáfíà lẹwà o ẹ kú gbìyànjú o àmọ́ àràjé jẹun o ẹ kú ọrọ̀ ajé o. ajé o ṣàlàáfíà lẹ ọba yín o ẹ kú ọjà ìyá alálùbáríkà ètò ajé ni a bẹ̀rẹ̀ báyìí o ajé lètò ètò lajé níkànnì ti Ajé tẹlifíṣọ̀n lórí YouTube ẹyẹ méjì kì í jẹ́ àṣà mọ́tàgbàmọ́lẹ̀ náà ni o èmi a máa ní ẹyẹ tí ó doríkodò bí àdán òsì àfi tí ó bá pẹ̀jẹ̀ lẹ́nu kíkẹ́ ètò olókùrò tèmi dẹ̀kẹ̀rẹ́ ẹ wo kànjọ tẹyẹkẹyẹ o ẹ gbọ́ wò ẹ yiri ẹ wò àwọn ètò tó ń jáde níkànnì ti Ajé tẹlifíṣọ̀n online tẹlifíṣọ̀n lórí YouTube níbi tí àwọn ìyá àlùbáríkà àwọn bàbá àlùbáríkà àwọn tí wọ́n wáyé wá ṣe rere àwọn tí wọ́n wáyé tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tí wọn ò báyé jẹ́ nítorí pé kẹ́dà ò níṣẹ́ lọ́wọ́ tó ń ṣe ara àsìnlọ́ ni o ẹ̀dá tí bá ń ṣiṣẹ́ kò ní sísẹ́ ẹ̀dá tí ò ṣiṣẹ́ yóò sísẹ́ yóò tọrọ jẹ ìdí rèé tí àwa fi máa ń jáde lọ láti lọ bá àwọn tí a rí wípé wọ́n ń ṣègbìyànjú sọ̀rọ̀ ara wọn nínú ayé wọ́n ń ṣègbìyànjú sọ̀rọ̀ ara wọn káyé àwọn ọmọ wọn má bàa bàjẹ́ wọ́n ń ṣègbìyànjú sọ̀rọ̀ ara wọn káyé ìyàwó wọn ayé ọmọ wọn kó má bàa bàjẹ́ tó bá sì jóbìnrin ni tó ń ṣègbìyànjú sígbésí ayé ara ẹ̀ tọkọ ẹ̀ àti tàwọn ọmọ ẹ̀ kó má bàa bàjẹ́ ìdí rèé táwa fi máa ń lu gbogbo ẹni tí ó bá níṣẹ́ lọ́wọ́ tó jó níṣòwò oníṣẹ́ ọwọ́ kódà bó jó níṣẹ́ oṣù tọ́lọ́ ní kó lálùyọ nídìí iṣẹ́ rẹ̀ àti àwọn tó ṣe wípé ó kù díẹ̀ kọ́wọ́ wọn torí ètò ajé kò sí fẹ́ni tó jẹ́ wípé ó ti làkùn láka nìkan o tàbá rẹni tóun náà ń gbìyànjú tí ń tiraka kódà kó jẹ́ pé ẹ̀pà ní ń tà á ṣètò ajé pẹ̀lú irú wọn nítorí pé ọwọ́ alápọn lọ́lọ́run máa gbé sókè ìṣẹ́ni tó kàn jí tó lòun ò ní ṣe nǹkan kan ta ni ó máa jẹ́ ìyálájé lórí ètò ajé wa èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kí lójú wọn ti rí nínú ayé gan kó tó di pé wọ́n ń ta tí wọ́n ń tà yìí ṣẹ̀ṣẹ̀ ni wọ́n kọ́ làárọ̀ ọjọ́ ṣé wọ́n ti ẹ̀ lọ́kọ ṣé wọ́n bímọ níbo ni wọ́n ti ń bá bọ̀ kí làwọn ìpèníjà tí wọ́n ti rí nínú ní tí wọ́n ń ṣe tí wọ́n sì kúrò nídìí ẹ̀ ẹ mọ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn yóò sì mọ jẹ́ ọgbọ́n àti ìtanijí fún gbogbo ẹni tó bá pàdé fídíò yìí ẹ bá wa share ẹ bá wa boko lọ fà ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa comment kẹ́ẹ̀dẹ̀ rí pé ẹ bá wa share káàkiri ojú òní ti wá o gbogbo alájọ máa rí ajé jẹun ajé ògúngúnúsọ ajé onísọ bòjì ajé ìwọ̀nrán olókun sẹ̀ ní adé ajé abara lè koko bí ọ̀tá èmi a máa ní ajé jẹ́ ní ọlọ́wọ́ mọ̀ jẹ́ kí n ní ẹ lọ́rùn ajé ògúngúnúsọ onísọ bòjì ajé ìwọ̀nrán olókun sẹ̀ ní adé ajé abara lè koko bí ọ̀tá ajé jẹ́ kí n ní ọ lápò mọ̀ jẹ́ kí n ní ẹ lọ́rùn èmi a máa ní ajé ògúngúnúsọ onísọ bòjì ajé ìwọ̀nrán olókun sẹ̀ ní adé ajé abara lè koko bí ọ̀tá ajé jẹ́ kí n ní ẹ ní bank account má jẹ́ kí n ní ẹ lọ́rùn gbogbo ẹ̀dá tó bá ti lájé lọ́rùn ó ti di onígbèsè ni o mo wá ṣàdúà gbogbo ẹni tó pàdé fídíò yìí tí gbèsè kan àbí èkejì ń bẹ lọ́rùn rẹ tọkàn rẹ ò balẹ̀ tó wà nínú ìpayà tó ń wò pé sẹ́mi ní sá lọ báyìí tó pàdé fídíò yìí ò ní sá lọ o gbogbo gbèsè tó jẹ àtẹmí àtiwọ́ Ọlọ́run ó bá wa san yóò tún wá jẹ́ kó wó sẹ́kù tá a fi ṣègbésí ayé wa àní dẹni ìdójútì o ẹ jẹ́ kí ìyálájé wa tájọ mọ tàkùrọ̀sọ lórí ètò ajé èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ kí wọ́n kàn sí mi. ìyálájé wa tòní mo kí yín púpọ̀ ẹ kú ìgbìyànjú mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ kú ọ̀rọ̀ lájé àràjé jẹun ajé ó gbé wa o ẹni tí ò ṣe ò ní jàre wa o kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín nígbà tá a ti fọpẹ́ fún Ọlọ́run ọba tó dá wa nítorí pé gbogbo èèyàn kọ́ ní gbanigbani ẹ bá sọrú tá a fẹ́ ṣe ìfẹ́ lómi wọn ò gùn jí ọrùn ni wọn á ní kíni àwọn ìráyè o kò sí kinní kan o ṣùgbọ́n ẹ gbà wá láyè ẹ gbọ́ Ọlọ́run láyè ẹ mọ̀ ní tẹ̀síwájú nú ayé yín ìyá yìí ẹ mọ̀ ní tẹ̀síwájú nú ayé yín ẹ ní dèrò ẹ̀yìn ẹlòmíì ò jẹ́ nǹkan kan jọra ẹ lójú Ọlọ́run tí ò jẹ́ kẹ́ ẹ jọra yín lójú
ẹ ní dẹni ẹ̀yìn láéláé. àmín Ibùgbé yín ò ní di ibi tí ó mọ̀ gbóná mọ́ yín. àmín Ẹ wàá jèrè gbogbo ọmọ tẹ́ ẹ bí. àmín Á jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ètò ajé o. Nǹkan méjì kọ́. Ètò ajé ó jẹ́ ètò kan tí a fi máa ń jẹ́ kí ẹni tí ó bá nígbìyànjú báyìí kó tẹpẹlẹ mọ́ ìgbìyànjú ẹ̀. Ó jẹ́ ètò kan, àwọn kan sùn wọn ò mọ̀ pé ojú oorun làwọn wà, a máa fi jí wọn. Jí, ó sùn, ẹ ń bá ti sùn kò ní sùn. Ètò ajé jẹ́ ètò kan tá a máa fi ń jẹ́ kí alágbára mọ́ mèrò pé ọlágbára ni ò mèrò. Wọ́n sì ní alágbára mọ́ mèrò bàbá ọ̀lẹ. Ètò ajé wá jẹ́ ètò kan tí máa ń jẹ́ kí oníkálukú kó sáré ilé ayé ẹ̀ lọ́nà tó tọ́. Ẹ̀yin sá tiyín lọ́nà tó tọ́, a rí ń tẹ̀ ń tà. Àwọn nǹkan ọmọ rèé, ike lóríṣiríṣi, abọ́ ọ̀dáná, àgé ìkírun, àwọn kọ́ọ̀pù mumi, àwọn jẹ́ríkàn, báskẹ́ẹ̀tì, gbogbo ẹ̀ ló wà ń bí tẹ̀ ń tà. Kódà àwọn kẹ́tù ìgbómikaná, aṣẹ́ ni o táwọn tí wọ́n ń tàkàrà ta dùndú tí wọ́n máa ń wá sí toníke àti toní aluminium ló wà ń bí. Kí ni orúkọ yín tá a bá béèrè? orúkọ mi ni ìyáàfin Aláwọdé. Ìyáàfin Aláwọdé. Ọmọ bíbí ìlú wo lẹ́yìn o? Ìlú Ọ̀yọ́, ọmọ Ọ̀yọ́. Ọ̀yọ́ ọmọ Aláàfin o. Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà. Bẹ́ẹ̀ni. Ọmọ kútíkù ọmọ ọ̀dọ̀pọ̀ ọmọ àrùntárùn gbọdọ̀ ṣe. Kábíyèsí o, Aláàfin ikú bàbá yèyé. ẹ ṣé o. Kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kírùkẹ̀rẹ̀ ó dókinní, káṣẹ ó pẹ́ lẹ́nu. Ẹ̀mí yóò gùn kábíyèsí. Inú mi dùn, ọmọ Ọ̀yọ́ ni ìyálájé wa tòní. Nídìí iṣẹ́ yìí, ó tọ́dún mélòó tẹ́ ti wà ń bẹ̀? Baby things ni mo kọ́ láàárọ̀ ọjọ́ mi. Iṣẹ́ tí mo kọ́ tí mo lò bí ọdún 5 lọ́dọ̀ ọ̀gá tó kọ́ mi iṣẹ́. Ọdún 5? Bẹ́ẹ̀ni. Àwọn tó ń ta baby things. Nǹkan ọmọ. Nǹkan ọmọ. Redmade la mọ̀ sí general name. So ni mo kọ́ láàárọ̀ ọjọ́ mi. Ṣùgbọ́n nígbà tí mo dórí odò ń bì báyìí, mo mú àwọn kitchen kinní, mo mú gbogbo ẹ̀ mọ́. Baby things gangan ni mo kọ́, àwọn ẹrù ọmọ, òun nìyí, gbogbo àwọn nǹkan báyìí. Téèyàn bá bí ọmọ tuntun, àwọn Sọ́ọ̀lù ọmọ kọ́ ẹ̀. Sọ́ọ̀lù ọmọ nìyẹn. Bẹ́ẹ̀dì tọmọ fi ń sùn lélẹ̀. Bẹ́ẹ̀dì náà mọ̀ rí? Bẹ́ẹ̀dì lélẹ̀ náà. Tọmọ fi ń sùn? Bẹ́ẹ̀ni. Wow. Bẹ́ẹ̀dì tọmọ fi ń sùn lélẹ̀. Wow. Bẹ́ẹ̀dì tán máa ń gbọ́mọ sí lélẹ̀. Òun lélẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Àwọn nǹkan tí mo kọ́ láàárọ̀ ọjọ́ mi lélẹ̀, flask lélẹ̀, àwọn short tán fi ń gbọ́mọ, baby bath. So àwọn nǹkan tí mo kọ́ nìyẹn. Bọ̀ǹgbà tí mo dórí odò ní Kárà, tí mo débẹ̀ yẹn ni mo wò pé ní Bódìjà, mo wò pé kí n má àwọn nǹkan báyìí, àwọn nǹkan tán fi ń dáná. Ẹ mú mọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe ni, àwọn ọjà tẹ̀ ń tà. Àwọn ike náà ṣe ara baby things náà ni. Baby things kọ́ lélẹ̀. My dear, gbé baby bath yẹn wá. Ọmọ mi ó ṣoríire. Gbé baby bath yẹn wá. Ẹ bá rárá. Baby bath. Bẹ́ẹ̀ni, gbogbo tó bá ti jẹ mọ́ nǹkan ọmọ. Olórí gan lèyí. Àwa náà rà gbogbo ọmọ Ọlọ́run yóò jà jèrè wọn. Ń bọ̀ á padà bọ̀ síbi pé èló ni gbogbo àwọn kìíní. Ẹ já máa bá ètò wa bọ̀. Kí lẹ rò tẹ́ fi wò wípé iṣẹ́ tẹ́ ẹ kọ́ láàárọ̀ jẹ́ kẹ́ ẹ wá tún mú gbogbo àwọn àmọ̀ta àgé ìkírun, gbogbo àwọn kété mú mọ nǹkan kan, kí ló bíyùn? Kí ló dé tẹ́ tó fi rò pé kẹ́ ẹ tún mú mi mọ́? Ìgbà tí mo dórí odò ń bì báyìí, àwọn baby things yẹn kò yá ń bì báyìí, because ibi yìí ò kì í ṣe inú ọjà. Kò dàbí Agbeni. Kò dàbí Agbeni, kò dàbí Ògùnpa. So ìgbà tí mo dé bì báyìí, àwọn nǹkan yẹn kò move dáadáa. Mo dẹ̀ wá wò pé èèyàn tún máa ń wá kún ìrìn ẹsẹ̀ èèyàn ni, èèyàn tún máa ń tẹpá mọ́ iṣẹ́ apá èèyàn. Mo ṣe wò pé kí ni àwọn nǹkan tí mo tún mú mọ́ tó lè pertain mọ́ láti fi jẹ́ pé kéèyàn máa rí jíjẹ múmu téèyàn fi ní dúró sórí ẹyọ kan. So mo ṣe wá bọ́ sọ́jà, mo ṣe má àwọn nǹkan báyìí mọ́. Kí ló dé tí ẹ̀yin ò dó sí irú Ògùnpa tẹ́yìn fi wò pé Bódìjà ní kẹ́ wá mú ṣọ́ọ̀ṣì? Gbogbo ẹni tí ó bá ra kinní mọ̀ pé Dùgbẹ̀, Ògùnpa nǹkan yẹn ní ọ̀run gbogbo kinní. Ẹ̀yin ṣe wò pé ìyìn jẹ́ lọ sí Bódìjà.
tẹ́ ẹ fi dúró ní àárín àwọn akẹgbẹ́ yín. Ilé gogoro ní ọjà Bódìjà. ní ọjà Bódìjà níbi ilé epo MRS. Ilé gogoro ń bẹ̀ yẹn gbogbo àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń ta àwọn nǹkan yìí. Àárín wọn ni mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílé gogoro. Bẹ́ẹ̀ni kí wọ́n tó wọ́. Wọ́n wọ́ ilé gogoro everybody hang káàkiri ni mo fi di ẹni tó wá gba ṣọ́ọ̀bù síbí yìí. Nǹkan tó fà á nìyẹn. Lóòótọ́ ni ilé gogoro ń jọ̀hún àná ní Bódìjà. Ẹ bá jẹ́ ọmọ Bódìjà tó ti tajà Bódìjà rí yóò mọ ilé gogoro tá à ń sọ yìí. Àwọn oní nǹkan báyìí ni wọ́n pọ̀ ń bẹ̀. N tó fún yín ká ń bẹ̀ yẹn nìyẹn. Ọ̀gá tó kọ́ mi iṣẹ́ ilé gogoro ló ti kọ́ mi iṣẹ́. Nínú ilé gogoro ń bẹ̀ yẹn ni mo ti kọ́ ṣe baby things. Ọ̀nà àtàn wó bẹ̀ yẹn everybody fọ́nká kálukú wá ṣọ́ọ̀pù káàkiri. Lè ṣe débí báyìí. Inú mi dùn, ayọ̀ mi kún láti gbọ́ àwọn ìgbìyànjú yín torí pé n tí mo ṣe béèrè wípé kí ló fà á tẹ́ ẹ fi mú àwọn nǹkan tí ẹ mú mọ̀ yìí. Tẹ́ ẹ dẹ̀ ti fún wa ní ọ̀rọ̀ lórí ẹ̀ ni wípé akitiyan kan lẹ bá débẹ̀ o. Kò sí ní tó burú tẹ́ bá dúró lórí nǹkan ọmọ nìkan o. Ṣùgbọ́n ẹ tún wò pé tí n bá tún mélé yìí mọ̀ ẹni tí ò ra síbí mú kọ́ yóò ra síbí oníke. Àwọn tó fẹ́ ṣènáwó ẹni tó fẹ́ lo ke omi nǹkan kan àwọn iléèwé tí wọ́n fẹ́ ṣe ẹ̀bùn àwọn ní cooperative tó fẹ́ ṣe ẹ̀bùn wọ́n lè yà sí ọ̀dọ̀ yín. Ọ̀rọ̀ nu ẹ̀yin ṣe gbogbo tẹ́ ń ṣe láti jẹ́ wípé kí ìrànlọ́wọ́ wà fún mọ̀lẹ́bí tí Ọlọ́run ní kẹ́yìn àtọkọ yín kẹjọ ọmọ bíúdì torí pé tí a bá ti lọ́kọ tó níyàwó tí ọmọ ti wọ̀ ẹ ti gbé fámìlì kan kalẹ̀ ẹbí kan nu. Tí apá kan bá wà ń ṣe tápá kan ò ṣe ọrùn ó bọ̀ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀. Kí lámọ̀ràn yín fún àwọn obìnrin bíi tiyín tó jẹ́ pé wọ́n bá fídíò ìpàdé gbogbo ọkọ ṣe wọn ò ní gbìyànjú kankan nígbà dádì bá dé náà ni. Kí lámọ̀ràn yín? Ẹnu àgbà lóbi gbó obìnrin ni yín ó yẹ kẹ́ ẹ lè máa sọ ọ̀rọ̀ rèé. Àmọ̀ràn mi ni pé ọwọ́ kan ò gbẹ́rù dórí. Tọ́kọ bá filẹ̀ kíyàwó náà fi kún ni. Èèyàn jọ máa ń fi ọwọ́ wẹwọ́ ni ní ọkọ àti ìyàwó tí ò kí ní máa wọ ẹnìkan lọ́rùn. Because n tó wà ń tà ń sìn kì í ṣe tẹ́nìkan lè gbé. Ẹni tó bímọ 2 mẹ́ta tíyàwó ò ṣiṣẹ́ tọ́kọ ń ṣiṣẹ́ tó ń lọ tó ń bọ̀ ó máa wọ ọkọ yẹn lọ́rùn. Tí dádì bá dẹ̀ mú dé òun náà nìyàwó yẹn máa jẹ àtàwọn ọmọ. Ṣùgbọ́n tíyàwó náà bá ń ṣiṣẹ́ téèyàn jọ ń ṣiṣẹ́ tọ́kọ ń ṣiṣẹ́ tíyàwó ń ṣiṣẹ́ kò ní sí wàhálà kankan. Ẹ dákun ọ̀rọ̀ àrìjálù kọ̀ wàálù ṣé mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì? Mùsùlùmí ni. Ọ̀rọ̀ àrìjálù kọ̀ wàálù alálì ìsáyì ọkọ ló lórí àyà ilé tó yàwó sùn bẹ́ẹ̀dì tí ó fi sùn ata tí ó jẹ iyọ̀ ojú wo lẹ fi wò ó. Ó lọ fà. Ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Ó lọ fà ó lọ fà. Kí ló lọ fà ń bẹ̀? Tọ́kọ bá ra ráìsì tó rẹwà tó ra ṣu kò yẹ kó ṣe pọ́kọ yẹn náà ló tún máa ra ata ló máa ra epo ló máa ra gbogbo nǹkan tá a tún máa fi ṣe. Àwọn obìnrin kan ní kò sí tọjọ́. Rárá o. Tó bá kuyọ̀ àwọn ò ní ṣe bẹ̀. Àwọn yìí ò kì í ṣe obìnrin. Torí kí ni? Àwọn kì í ṣe obìnrin. Obìnrin tó bá jóbìnrin gidi tó fẹ́ mọ̀ pé ìyá ọmọ tó fẹ́ mọ̀ dáhùn pé èmi nìyá ọmọ o. Tọ́kọ bá ti fílẹ̀ tọ́kọ ra ráìsì wálé tó rẹwà wálé tó ra ṣu wálé ìyàwó náà gbọ́dọ̀ gbé yòókù ni wọ́n ń pè ní ká fọwọ́ wẹwọ́. Ṣé àmọ̀ fóbìn ni? Bóò ni obìnrin ò ṣe jẹ́ ìyá ọmọ tó ti da abẹ́délẹ̀ tó bí ìyá ọmọ náà nù. Nǹkan téèyàn fi ń ṣe ìyá ọmọ kọ́ nìyẹn. Ọ̀pọ̀ èèyàn ló bí mọ́lẹ̀ tó pẹ́ lómi ló ń bá wò. Ọlọ́mọ jẹ́ lómi ò bá wa wo ọmọ tiwa. Tí ó sì kú. Kábíyèsí Elédùmarè. Ọ̀rọ̀ rèé lẹ́nu ìyá àbíamọ tó bá já wa la bá sọ ẹ mọ̀ pé nítorí pé wọ́n jọkùnrin ni. Ṣé rí n tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àjèjì owó kan ò gbẹ́rù dórí àgbájọwọ́ báyìí ìlà fi ń sọ̀yà. Obìnrin lẹni tó jókòó tì mí àbíamọ ni wọ́n nítorí pé ẹni tí bá ń ṣe báyìí yóò láwọn àyè ibi tí ó ti máa ṣe kíni tí ó ti máa ran ìdílé ẹ̀ lọ́wọ́ tó bá jẹ́ pé aláàánú obìnrin bá ní. Ìdí rèé tá a fi ń sọ fún wọn náà tó jẹ́ wípé ọkàn ń sùn kalẹ̀ ò ń sùn bó o sì ṣe ń sùn yẹn o ò lè sùn torí ẹni tó bá ti sùn kò ní sùn níbi tí àwọn ẹ̀dá kan ti ń ṣiṣẹ́ tọ́lẹ̀ ń ṣọlẹ̀
ìyá yìí ìdẹ́lẹ̀ o ò ń sùn o ò ní sùn o bàbá yìí ò ń sùn o tó o bá sì ti sùn ò ní sùn ẹni tí ò bá ti sùn yóò sùn yóò sáà níjọ́ kan tọ́lọ́run ó dé gbìyànjú ẹ̀dá aládé gbogbo ṣòwòṣòwò gbogbo oníṣẹ́ ọwọ́ pátápátá gbogbo nǹkan eré tẹ́ ẹ rí tà ń ṣeun ìjọ kankan ló bẹ̀rẹ̀ o ìjọ kankan ló bẹ̀rẹ̀ o èyí ò mọ̀ gbìyànjú ṣàdédé náà ni ó kàn rí pé ọlọ́run mú gbà láàyè dé inú mi dùn fún ìyẹn bó wá ní ọ̀rọ̀ àwọn nǹkan ọmọ lákòókò yìí ǹjẹ́ ẹ fura nǹkan kan àwọn olóyún ọ̀pọ̀ mọ́ sẹ́yìn náà fura ẹ sọ̀rọ̀ dáadáa ẹ sọ. bẹ́ẹ̀ ni sà àmẹ́ tí ò bá tí ì bímọ òun náà ṣàbí tiẹ̀. ẹlòmíì wá bí ẹyọ kan wọ́n pàdé mọ́ ẹlòmíì bí méjì wọ́n pàdé mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ta ẹrù ọmọ yẹbẹyẹbẹ tẹ́lẹ̀ kó rí ṣé mò ń parọ́ ni. ẹ parọ́ o. léyìí tá a jáde wá sọ́dọ̀ yìí olóyún téèyàn ó ti bá pàdé lórí títì tí wọ́n ṣẹkùn báyìí kò rí bẹ́ẹ̀ mọ́ kí ló bí. àsìkò yìí náà ni. ẹ sọ̀rọ̀ dáadáa kí ló bí. àsìkò yìí ni o àti ibi tá a bára wa nàìjíríà yìí kọ́ ló ń ṣàánú wa. níbo la bára wa o. abọ́ ráìsì kan sì ẹ̀ mọ iye tí wọ́n ń tà òróró ògò kan sì ẹ̀ mọ iye tí wọ́n ń tà òróró 700 500 aráàgò òróró kan ní 2500 naira. kò sí rọ́ńbẹ́. epo ògò kan 2001 tí o ti mọ owó skul. ṣé ìyẹn wá ní a mọ̀ bímọ mọ́ ni. kò ní ká má bímọ o ṣùgbọ́n èyí ò fi ọgbọ́n ṣe é. ó yẹ wá jábọ́ sórí àwọn ọjà tí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ lórí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ lórí baby bed yìí bàbá sá bí ọmọ tuntun á sá tẹ̀ sórí bẹ́ẹ̀dì téèyàn bá jẹ́ ni tí ọ̀rọ̀ yé tínú ẹ̀ sí ìdùnsóore tọ́lọ́ ń ṣe fún gbogbo orú nǹkan báyìí ni ọ̀fẹ́ fowó kójọ tó sì ọ̀bà sí nínú ọ̀rọ̀ ẹ̀dá kọ́lọ́mọ fòkùsì kún ọ̀rọ̀ wa eléyìí tí mo gbé lọ yìí ọmọ bébì ni mo ń sunú ẹ̀ ó lè sunbẹ̀ tó oṣù mélòó kó tó má lè sunú eléyìí mọ́. ó máa tó bí 3 months. yóò tọ́ ọmọ oṣù mẹ́ta. ọmọ mi ìdẹ́lé lé o lè má gbà fún yẹ ju bí ọjọ́ méjì àbọ̀jọ́ bọ́yọ̀ ọ̀sẹ̀ kan. láti fi sunú ẹ̀. láti fi sunú ẹ̀. téèyàn bá wá fóbìnrin lóyún tó fẹ́ mọ ra nǹkan ọmọ tó wà wò pé jẹ́ eré lé èlò ní ọ̀rà. eléyìí 6,500. ẹ sọ̀rọ̀. 6,500. ẹgbẹ̀rún mẹ́fà àbọ̀ lè yí ọ̀rọ̀ ń bọ̀ o. tọmọ bá wá dàgbà díẹ̀ sí eléyìí ọmọ oṣù márùn-ún ó gun orí eléyìí sí mẹ́rin yóò gun orí eléyìí sí mẹ́rin lẹ́yìn ọba wa ara eléyìí èlò ni ó mú lọ o èlò ni ó mú lọ. eléyìí 12,000 naira nílé. ẹgbẹ̀rún méjìlá 12,000 naira ni mo mú lọ yìí àìra flask o àìra fídà o. bẹ́ẹ̀ni. àìra bébí bàfù ń bẹ o. bébí bàfù tí ọmọ mi gbé wálẹ̀ kan èlò lòun. ìyẹn 12,000 ni. ní bébí bàfù. bẹ́ẹ̀ni. mo ríre. eléyìí tó fi ń to àjọgbá bébì lélẹ́yìí eléyìí is 22,000. eléyìí ni baby wardrobe àbí. bẹ́ẹ̀ni tó fi máa ń tọ ẹrù ọmọ. tó fi máa ń tọ ẹrù bébì. léyìí tí a fi máa ń lo trolley ńgbà kan. bẹ́ẹ̀ni. 22,000. bẹ́ẹ̀ni ṣẹ́ẹ̀tì mẹ́rin ni. nígbà tí wọ́n fi máa lo trolley ni wọ́n fi ń lo eléyìí àbí. 22,000. 22,000. à ń pè ní baby wardrobe. baby wardrobe. ẹ jókòó ẹ jókòó. eléyìí nǹkan. ṣọ́ọ̀lù kan yìí. ṣọ́ọ̀lù yẹn. ẹ wo ṣọ́ọ̀lù tàbí gbé àwọn ọmọ èlò lélẹ̀. 9,000. èyí tí mo rà kẹ́yìn ìlú máa rà èyí tí mo rà kẹ́yìn o bóyá 2,000 kìíní. èmi tí mo ní mo fẹ́ ṣe ìyàwó tuntun. àfẹ́yàwó. ilé lásán ó ní fìlà. ṣé lè yóò ní fìlà. ilé ò ní fìlà ṣọ́ọ̀ lásán lélẹ̀. ṣọ́ọ̀ lásán lélẹ̀. ilé lásán ó ní fìlà. kò tọ́ ni aṣọ rẹ̀. 17,000 nìyẹn. 17. abájọ táwọn èyí ṣe bẹ́ẹ̀ lóyún mọ́. nǹkan ṣe ta ní abímọ ní ìsìn tí ò nira gbogbo eléyìí ó fẹ́ pé téèyàn bá kó 500,000 dání kò ra nǹkan ọmọ tán gan. èèyàn lè rà tán. èèyàn rà ẹrù ọmọ tán.
kéèyàn fi 1 million tó fi ra ẹrù ọmọ kò lè rà tán. kò lè àfi ká sá sí ìkápá bá ká. Bẹ́ẹ̀ni. tọ ẹ wá jẹ́ n béèrè ìbéèrè kan torí pé kíní kan ò ní jàgbà kó mọ̀ ṣe ní ojú fèrè ẹ̀yin ti gbà wá láàyè ẹ jẹ́ káwa náà fi tiwa ká fi gbé tiyín ní àrùgẹ ṣé tí àwọn èèyàn bá wá sí ọ̀dọ̀ yín bí ẹ wo owó tí wọ́n fi wọ mọ́tò láti gbogbo tí ń jẹ́ Bódìjà tá a bá ń sọ̀rọ̀ Bódìjà à ń sọ̀rọ̀ àwọn agbègbè tó yíká bíi Akíngbọlá Ọ̀ṣùnkáyé inú Kòkó Ìdí Orógbó Alágbàgbà tó fi lọ sí Báṣọ̀run tá a bá wá ń sọ̀rọ̀ Bódìjà Ìsọpákó wà ńbẹ̀ o inú ọjà Bódìjà náà wà ńbẹ̀ gbogbo Farayọlá títí lọ sí Agbowó ó wà ńbẹ̀ o Bódìjà gan tóbi táwọn olóyún Bódìjà bá ya sọ́dọ̀ yín ẹ má jẹ́ ń tàn yín àwa gan ní ìsáàlù ọmọ fóbìnrin lóyún ọ̀dọ̀ yín wọ́n tún wá mọ ra nǹkan gbogbo ẹ̀yin dáhùn omi ẹ lọ mọ fóbìnrin lóyún nǹkan mọ wà mí tí mo wá fẹ́ béèrè ni pé báwọn kìíní ṣe rí táwọn èèyàn lè rí ní control price lọ́dọ̀ yín tí wọ́n fi mọ̀ wípé táwọn bá dé ọ̀dọ̀ Ìyáàfin Aláwọdé o ní Bódìjà ní Kárà o tí ó jìnnà sí àwọn ẹlẹ́ran sunsun lórí odò ní Bódìjà níwájú complex Ìyá Ọpẹ́ àwọn ọba níye tí kò ní gunpá ẹyọ ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí ẹ bá mi fi phone number yín ẹ bá mi fi síta ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin èèyàn wa kódà bí ẹ̀yin bá jẹ́ ẹni tí wọ́n wá ra nǹkan ọmọ nílùú Ìbàdàn tó jẹ́ pé tí ẹ bá forí balẹ̀ ní Dùgbẹ̀ ẹ ra nǹkan ọmọ ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ Ìyáàfin Aláwọdé ní Kárà ní Bódìjà níwájú complex Ìyá Ọpẹ́ lórí odò ní Bódìjà wọ́n máa fi phone number wọn síta ẹ bá ń bá wọn dòwò pọ̀ ẹ bá ń bá wọn ra nǹkan ọmọ lówó tí ò gunpá ẹ̀rípa ti béèrè wọ́n sì ti ṣàlàyé gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí mọ́ wa nídìí iṣẹ́ ajé wọn irú wọn ò tún gbọdọ̀ ṣe jàǹbá mọ́ nítorí pé ẹnìkan ló kọ kó lókì ẹnìkan ò ní mọ́ bá wa rìn kó wá gbé ìwà àbàjẹ́ dání odò òdì o nítorí pé wọ́n mọ̀ wípé àwọn lẹ́ni tí wọ́n fi àwọn sùn ẹ lè pe èmi náà tẹ́ bá fẹ́ bá wọn ra nǹkan tẹ́ bá mọ ọ̀dọ̀ wọn ẹ lè pe nọ́mbà tèmi gangan fúnra mi àmọ́ ẹ jẹ́ kí wọ́n pe nọ́mbà tiwọn náà kí wọ́n dẹ̀ fi ẹnu ara wọn tó júwe lẹ́ẹ̀kan sí ó yá ìyá wa. Orúkọ mi ni Ìyáàfin Aláwọdé fóònù nọ́mbà mi ni 09034518947. ló já sí ọ̀dọ̀ Ìyáàfin Aláwọdé ẹ ṣọ́ra yín o ìyàwó ilé ni wọ́n ẹ bá fẹ́ ra nǹkan ọmọ ní kẹ́ ẹ pé o ṣe é gbọ́ ìyá ọmọ ni wọ́n o ìyá alẹ́ ẹnìkan ni wọ́n o ẹ bá ti fọ́bìnrin lóyún ẹ máa bọ̀ lọ́dọ̀ wọn ẹ wá ra gbogbo nǹkan ọmọ flask wà ń bí ṣọ́ọ̀lù wà ń bí baby bath wà ń bí baby bed wà ń bí kò sí nǹkan tẹ́ ẹ lè fẹ́ kàǹkàn tó fi ń wẹ mọ́ ọṣẹ ẹ̀wẹ̀ ọmọdé gbogbo tí wọ́n máa ń dà sí wọn lórí ìparí ìpara gbogbo ẹ̀ lẹ́ máa rí ń bì lọ́dọ̀ wọn ní owó tí ò gunpá rárá tẹ́ ẹ̀ nílò láti ṣẹ̀ṣẹ̀ fowó wọ mọ́tò lọ síbi tó jìn wholesale price òun ni wọ́n ń tà lọ́dọ̀ Ìyáàfin Aláwọdé ẹ̀yin olólùfẹ́ tèmi tẹ́ wọ́n gbókè mọ́tàgbà mọ́lẹ̀ ni mo fẹ́ pè so àwọn ni wọ́n mú adọ́dọ̀ Ìyáàfin Aláwọdé I am available kò sígbà tẹ́ pè mí tí mi ní dá yín lóhùn ẹ pè mí sórí 08156703174 tàbí 08089467651 08089467651 ló já sí ọ̀dọ̀ tèmi gangan tọ́ a ní rí jù báyìí lọ lórí ètò tá a pè ní Ajé Ògúngúnnísọ̀ Onísọ̀bòjì ní ìkànnì ti Ajé tẹlifíṣàn lórí YouTube ẹ bá wa share ẹ̀ tí wọ́n bá ní ọmọ tí ń ṣèmẹ́lẹ́ ẹ jẹ́ kó rí fídíò yìí ọ̀rẹ́ rẹ tó ń ṣèmẹ́lẹ́ tí wọ́n náà mọ̀ ẹ jẹ́ kó rí fídíò yìí ọmọ ìyá rẹ tí ò tẹpá mọ́ṣẹ́ ẹ jẹ́ kó rí fídíò yìí àbẹ́ni tó jẹ́ péṣẹ́ tí ń ṣe kò mú kan mọ́kan mi ni wípé bí ìyàwó Aláwọdé ṣe ṣàlàyé baby things ni wọ́n kọ́ nígbà wọ́n dẹ̀ wá dé Bódìjà wọ́n wá wò pé kí ni mo tún lè mú mọ́ ló fa gbogbo àwọn kinní tẹ̀ ń wò yìí gbogbo àwọn ké gbogbo àwọn tẹ̀ ń wò yìí gbogbo àwọn àgé àti àwọn abọ́ ọ̀dà náà nǹkan tí wọ́n mú mọ́ tí wọ́n ń tà lẹ́ni tá à ń sọ̀rọ̀ yìí àti rẹ̀ tẹ́ pé télọ̀ ni tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀bù físà wà ń bẹ̀ ó tún ta mineral
àti àwọn nǹkan kan ojú òní tiwa a ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹni tí ò ṣe kò ní jàre wa o ajé lètò ètò lajẹ pẹ̀lú ọmọ ìyá yín olólùfẹ́ yín Akínṣọlá Nurudeen Adékúnlé mátàgbàmọ́lẹ̀ one Mr Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ ọlọ́run ló dé one àyàfọ́ ọlọ́run yín rèé èmi àpèmí lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ìgboro ni mo ṣe máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín ọlọ́run bọ̀ kúkú níjó kan nígbà tí a tó máa pàdé lórí ètò ajé pẹ̀lú ìyálájé tàbí bàbálájé mi ni mo sọ pé ó dàbọ̀.